Ẹ kú dédé ìwòyí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti ní ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ìdí tí kò fi lè rọrùn fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò láti gba ipò lọ́wọ́ Tinubu lọ́dún 2027, àgbà òṣèlú tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ló ṣàlàyé ẹ̀. Lábẹ́ rẹ̀, ó ní àwọn àgbà ẹgbẹ́ alátakò kò tíì ṣetán láti bá Tinubu figagbága. Àtíkù, Òbí, Kwankwaso àtàwọn míín jìjà ta ni yóò jẹ́ adérọ́pò. Àwọn ẹgbẹ́ alátakò gbọ́dọ̀ ṣàgbékalẹ̀ ọgbọ́n òṣèlú lọ́nà míì nígbà tí yóò bá fi di oṣù kejìlá ọdún yìí. Àtúntò ní iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti NIA lábẹ́ rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara gbé òṣùbà káre fún ìyànsípò àti àtúntò náà. Ó ní àwọn ènìyàn náà kájú ẹ̀. Àwọn ìgbésẹ̀ tó yẹ la gbé lórí ọ̀rọ̀ títa Agip fún Oando pẹ̀lú owó tí kò dín ní $4,500 mílíọ̀nù. Àjọ NUPRC ló sọ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ NNPC ti kéde gbígbé afẹ́fẹ́ gáàsì lọ sí orílẹ̀-èdè Japan àti China. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú àwọn ọmọ ẹgbẹ́ Shite 77 ṣahámọ́ lórí ìjà ìgboro tó wáyé ní ìlú Àbújá. Ilé ẹ̀kọ́ gíga 5 péré láti orílẹ̀-èdè Benin Republic àti 3 láti orílẹ̀-èdè Togo ní orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ilé ẹ̀kọ́ gíga. Ìyókù ayédèrú ni mínísítà fún ètò ẹ̀kọ́ ló sọ bẹ́ẹ̀. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Napoli ti dín owó tí wọ́n gbélé Victor Osimhen kù sí €170. Àwọn ìròyìn yìí pẹ̀lú àwọn ìròyìn míì lẹ́ ó jẹ́ gbádùn ẹ̀ tẹ́ ẹ bá darapọ̀ lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.